Yes. Mi nígbà wa ní àkókò tó pọ̀. Oriyomi Hamzat lórúkọ mi. Mo kí gbogbo wa pé a kú dédé àkókò yìí. Ọlọ́run yóò dúró tì wá. Mo fẹ́ sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ tó ń jà rànràn tó ń lọ nígboro tó sì ń mì ìlú títì. Àìláṣọ lọ́rùn pàká ni tó tàpérò ọmọ eriwo. Fún ìyà àwọn ìdí kan kò yẹ kí n sọ̀rọ̀, ṣùgbọ́n fún ìdí kan màá sọ̀rọ̀. Àwọn ìdí kan kò yẹ kí n sọ̀rọ̀, àwọn ìdí kan màá sọ̀rọ̀. Mi ní sọ̀rọ̀ gẹ́gẹ́ bí àfà torí mi ṣe mùsùlùmí ni mí. A bí mi sínú Islam ni mo sì ń ṣe. Ìní sì ṣe tí ń fi lọ bọ́lọ̀. Ó yẹ kó máa dùn yàn tí èèyàn bá rí àwọn kankan tó ń ṣẹlẹ̀. Ṣùgbọ́n tó bá ti sọ tẹ́lẹ̀ tó dẹ̀ ti sọ stand tẹ̀ pé pẹ̀lú tó ń ṣẹlẹ̀ yìí ohun tó likely kó padà ṣẹlẹ̀ ni yìí o. Irú ẹni bẹ́ẹ̀ kò yẹ kó ní dùn. Màá sọ àwọn àdìsí kan, ṣùgbọ́n tí mo bá tiẹ̀ mọ̀ bí mo ṣe lè sọ gangan ní Lárúbáwá tí màá tún wá sọ Yorùbá ẹ̀ tí màá sọ mọ̀ràn tí ó dùn, mi ní sọ bẹ́ẹ̀ nítorí pé mi ò kí ń ṣe authority. Màá sọ àwọn ìtàn kan tó ṣẹlẹ̀ láyé Ànábì Muhammad sallallahu alaihi wasallam. Mi ní sọ bó ṣe yé mi tó nítorí pé inú sọ̀rọ̀ fìlà straight now tó wọ́n díẹ̀ náà torí pé mi ò kí ń ṣe authority. Màá kàn sọ ni. Number 1, ẹ̀yin àfáà wa ẹ pẹ́ fún wa. Ìgbà wo ni àwọn bloggers ni wọ́n máa kọyán ẹ̀yin àfáà tí wọ́n máa dewé bò? Ìgbà wo ni á dá yín mọ̀ yàtọ̀ sí àwọn blogger? Kí àfáà wá sórí internet kó máa lo internet kò sábúrú ń bẹ̀ fà. Internet dá, ṣùgbọ́n kí ni àfáà ń lò fún? À ń lò as a blogger ni, à ń bá ń lò as a preacher. A fi ṣètọ́lọ́ ni àbáwá náà darapọ̀ máa yé ń bẹ̀. Ẹnìkan kan ò láǹfààní àti sọ̀rọ̀ ń pa ẹ̀, bẹ́yìn bá sì láǹfààní àti sọ, èmi ò láǹfààní torí pé Ànábì sallallahu alaihi wasallam sọ pé àníyàn wa lóore ju sí ọwọ́ wa lọ. Àmọ́ àníyàn tí kálukú fi ń ṣe. A lè máa pèèyàn blogger kó má jẹ́ blogger. A lè máa pèèyàn láàfà kó má jẹ́ àfà. A lè pèèyàn scholar kó má jẹ́ scholar. Àwọn èèyàn gẹ́gẹ́ àníyàn tí fi wá ń ṣe nǹkan tó ń ṣe yẹn ìní ọ̀sán tẹ́niyẹn ó jẹ́ kì í ṣe tí àwa ẹ̀dá tí à ń pè. Àníyàn tí fi ń ṣe tí fi hàn gangan ìní ọ̀sán tẹ́niyẹn jẹ́. Èyí tó sì jẹ́ pé àníyàn tí wọ́n lóore ju sọ́wọ́ wa lọ yìí Ọlọ́run nìkan lórí ẹ̀dá òní. Now, ta ni Alájà Kaola? Alájà Kafila Amọ́dàrúfáì, ọmọ bàbá wa Amọ́dàrúfáì nílẹ̀ Ìbàdàn. Ta ni Alájì wa Akeugbagold? Alájì wa Muhammadu Taofik Akeugbagold, ọmọ Akeugberu lọ́yọ̀ọ́ Aláàfin, òjò pàṣẹ kẹrẹ̀mọ́dẹ̀ ọmọ Àtìbà, níbi wọ́n ti ń sọ fún lówó kó gbowó, tí wọ́n ti ń sọ fún ọ̀fà kó fọfà á lẹ̀, àṣé kó lè bá àdìjà kó lè bá àdápọn kọ́ ọmọ ọba aládé ó lè bá àríjẹ́ ń bẹ̀. Àwọn ni wọ́n gbìgbàdo ọ̀ràn sẹ́yìn kùlé ẹlẹ́yìn kùlé ò gbọ́dọ̀ fàtú, àgbàdo ò sì gbọ́dọ̀ mọ́ da kò gbọ́dọ̀ mọ́ yọ ọmọ. Bẹ́ẹ̀ sì ni kò gbọ́dọ̀ jẹ́ ń bẹ̀. Ẹ̀yin èèyàn wa ṣe ra àwọn méjèèjì ẹ má jà ṣe mistake rárá. Ẹ já kọ́kọ́ agree pé
èèyàn ni wọ́n, they are human being like us. Gbogbo ohun tí bá sì ń jẹ́ èèyàn nú ayé ló lè ṣàṣìṣe. Gbogbo ohun tí bá ń jẹ́ èèyàn nú ayé ló lè kú bì kan. Gbogbo tí bá ń jẹ́ èèyàn nú ayé ni ò ní perfect. Ọlọ́run nìkan lọ́ba tó perfect. Ipò ànábì Muhammad sallallahu alaihi wasallam, àwọn àfáàfíyé wa wípé Ọlọ́run fúnra rẹ̀ in ló transform ẹ̀, in ló operate ẹ̀, tó kó ohun tí ń jẹ́ ìjọmọnìyàn tó lè mú kọsẹ̀ ló kó kú wájú rẹ̀ kó tó di pé ó dà ànábì. Ṣé ẹ̀ tún gbàgbé wípé kí ànábì sallallahu alaihi wasallam kó lè rí sẹ́jẹ́, kó má bàa kọsẹ̀ lára bàbá, Ọlọ́run pa bàbá ẹ̀ kó tó dáyé. Kó má bàa kọsẹ̀ lára ìyá, Ọlọ́run pa ìyá ẹ̀ kó tó gbọ́njú. Èèyàn tẹ́ ẹ̀ expect kó wà bí áńgẹ́lì yóò mọ sẹ́yìn ní gbogbo ìgbà tí ó bá ṣe bí áńgẹ́lì ni. Sáńgẹ́lì ní Kaola ni, sáńgẹ́lì l'Akeugbagold ni, sáńgẹ́lì làwa ni. Ọlọ́run nìkan ló pé tán. Ẹ má máa treat àwọn ọ̀rọ̀ kan bí ọ̀rọ̀ ẹ̀sìn rárá. Ẹ má treat ẹ̀ bí ọ̀rọ̀ ẹ̀sìn, because it was not started as a religion matter. It is their relationship, and their relationship is not that mo fẹ́ kéwú lọ́dọ̀ ẹ, wàá kọ́ mi kéwú, mo fẹ́ gba ìmọ̀ lọ́dọ̀ ẹ, mo fẹ́ kọ́ ẹ̀sìn lọ́dọ̀ ẹ. No, Akeugbagold is a human being. Àwa èèyàn, leave emotion out of this matter. Alhaja Kaola is a human being. Leave emotion out of this matter. Ẹ jẹ́ káwọn méjèèjì, ẹ jẹ́ kí wọ́n jọ ṣe jọ́jọ́. Tí wọ́n bá jọ agree pé wọ́ọ̀wọ́ kò ṣiṣẹ́ mọ́, kàn ṣe jọ́jọ́. And if you know you don't believe in Islam, stop waiting for a personal issue and put it on Islam and treat it as an Islamic issue. No. Gbogbo nǹkan ló ti yanjú nínú ẹ̀sìn tiwa tí ṣe Islam. Ẹ̀yin tẹ́ ń jáde, religion of peace indeed. Is this religion of peace? Is this? Is that? Islam remain religion of peace. And Islam does not compete with any religion. And I don't think any religion is competing with Islam. Mi ò rí bí tí Jesus Christ ń compete pẹ̀lú ẹ̀sìn kan gbà tó wà láyé. Mi ì dẹ̀ rí bí tí Ànábì sallallahu alaihi wasallam tó ti ń lọ compete pẹ̀lú ẹ̀sìn kan gbà tó wà láyé. Nígbà tí àwọn káfìrí wá bá Ànábì Muhammad sallallahu alaihi wasallam pé tọ́ jẹ́ àjọ máa ṣẹ̀sìn rẹ̀, tá a bá jọ ṣẹ̀sìn rẹ̀ díẹ̀ ká tún jọ ṣe ẹ̀sìn tiwa náà. Ìgbà náà lọ́nà sọ àyà Al-Qur'an àkàkà kúlíyà yóò alikafirun la abudu ma ta'budun wala ana abidu ma abadtum wala antum abiduna ma abudu lakum dinukum waliya din. Ẹ̀sìn tí kó máa jẹ́ tí ẹ̀sìn tiwa kó máa jẹ́ tiwa. Bí n bá lè tú gbogbo ẹ̀, Musa mọ̀ pé lakum dinukum waliya din. Ẹ̀sìn yín kó máa jẹ́ tí ẹ̀sìn wa kó máa jẹ́ tiwa. Tí n bá lè rọ àwọn pọ̀ kí n máa rán mú, kí n máa ká lòlò, kí n lè pè bí Ọlọ́run ṣe dá Lárúbáwá tán ṣe ń pe tiwọn. Ẹ̀sìn mi sáàyè mi. Mo dẹ̀ lè bá Kìrìsìtẹ́nì dòwò pọ̀ tí ní jàǹbá ẹ̀ tájọ jọ́rẹ̀ẹ́ tájọ máa ṣe dáadáa. Mo lè bá Mùsùlùmí dòwò pọ̀, mo lè bá ẹlẹ́sìn àbáláyé àbí tí ní ipò pọ̀, mo lè bọ́ Ṣàngó dòwò pọ̀, mo lè bọ́ Ológun dòwò pọ̀, mo lè bọ́ lọ́ya dòwò pọ̀, táà ní jọ sọ tó jẹ mẹ́sìn. Tí mo bá tẹ̀lé ìlànà ẹ̀sìn mi pẹ̀lú ìbádòwò pọ̀, ẹ̀sìn ni ó tún wù ni. Ṣùgbọ́n gbogbo àwa tá à ń lágbo ẹ̀sìn, àwa tá à ń polongo ẹ̀sìn nínú ẹ̀sìn Islam, mélòó nù wà o? Àti Islam àti Kìrìsìtẹ́nì àti ẹlẹ́sìn àbáláyé, mélòó nù wa ló ń fi ìwà rẹ̀ polongo ẹ̀sìn? Irọ́ ni. A máa ka ìtàn ìgbésí ayé Ànábì sallallahu alaihi wasallam tó ń fúnra rẹ̀ sí dáadáa, tó sacrifice so many things because of the religion. Tó yẹ pé ìgbé tó ké tó fi kú, ìjọ mi. Ó ń wò pé ìjọ mi tó ń bá lọ tán
tó fi jáde láyé a wà máa fi tiẹ̀ bára wa sọ̀rọ̀ ok ẹ jẹ́ á lò wá Oríyọmí bára wa sọ̀rọ̀ ẹ jẹ́ á lò wá ẹnìkọ̀ọ̀kan nu wa bára wa sọ̀rọ̀ sálá sọ tán lànàbì sọ báyé jẹ́ lànàbì sọ ní jìbìtì lànàbì ṣé a kó imí ẹṣin sílé ẹran lànàbì rárá kì í ṣe tánàbì bá báyẹn dòwò pọ̀ ṣé yóò jàǹbá ẹ̀ tánàbì tán bá gbé àmọ́nà sánàbì lọ só máa ń jàǹbá àmọ́nà ṣé wọ́n lè fàyàbalẹ̀ lánàbì lórí nǹkan àbí wọ́n lè fàyàbalẹ̀ lé lórí sáwọ̀ wá jàǹbá àmọ́nà sáà jàǹbá àbáyẹn dòwò pọ̀ ṣé wọ́n lè fọkànbalẹ̀ lé wa lórí ẹja àbíra wa dẹ́yìn tẹ́ mọ́ kó ẹ̀sìn mọ́ èèyàn méjì ló ń jà o alájà Kaola àti alájà Akeugbagold àwọn náà ní relationship friendship àjọṣepọ̀ wọ́n yára wọn lówó wọ́n fẹ́ gbowó wọn wọ́n jọ ń sọ̀rọ̀ tẹ́lẹ̀ tí wọ́n bá jọ jẹ́ pé wọ́n jẹ́ wọléwọ̀de bóyá ìfẹ́ ẹ̀sìn àbí ìfẹ́ ìlú àbí ìfẹ́ pé wọ́n jọ ga débì kan nú ayé tí wọ́n jọ ń ṣe inú ara wọn láàrin ara wọn wọn ní mọ̀ sónídùú yára wọn lówó ẹ fi ẹ̀sìn wálẹ̀ ẹ tírìtì mátà yìí ẹ tírìtì mátà yìí ìkúkú ṣe ṣẹ̀rí àkọ́ọ̀tù wọn gbéra wọn lọ ṣe ṣẹ̀rí àkọ́ọ̀tù wọn gbéra wọn lọ ni ebi kóòtù ayé náà gbéra wọn lọ fún àwọn méjèèjì náà nígbàgbọ́ nínú ṣẹ̀rí àkọ́ọ̀tù náà ẹ̀sìn yìí àwọn méjèèjì wọn máa kọ́ wa lẹ́sìn ní tó mú wọn tó fi lọ sí kóòtù ayé ọ̀rọ̀ ayé náà ń jà sí yẹn kó ṣe ṣẹ̀rí àkọ́ọ̀tù náà lọ náà wọ́n ń jókòó ṣẹ̀rí àlọ́jàba wọ́n ń jókòó ṣẹ̀rí àlọ́jàba wọ́n ń jókòó ṣẹ̀rí àkáàkiri wọ́n lọ sí ṣẹ̀rí àkọ́ọ̀tù wá sí pọ́rọ̀ ẹ̀sìn náà sọ leave our religion alone àwọn kankan máa ń fọyàn lórí kò dá ànábì lọ́jọ́ bàbá kí wọ́n bú bàbá àwọn kọ́ mọ̀ bú bàbá bàbá nítorí bàbá ti fẹ́ kí wọ́n bú bàbá àwọn kọ́ mọ̀ bú bàbá bàbá ẹ jẹ́ ká address matter yìí leave religion kò sí tó burú ká bá Aláàjì Akeugbagold sọ̀rọ̀ Saheed Òṣùpá ìgbà téèyàn ṣẹ̀ tí ó sì fẹ́ tẹ̀lé òfin orílẹ̀-èdè Nàìjíríà ó gbé ẹni tó ṣẹ̀ lọ sí ilé ẹjọ́ ó dìtẹ́ẹ̀nì ẹ tó ṣẹ̀ àwọn èèyàn dẹ̀ bẹ̀ Saheed Òṣùpá sì gbà pé ok nígbà tán ti bẹ̀ mí ó ti tán mo sọ ọmọlúwàbí mo kú òǹbẹ̀ yá ó dẹ̀ kú òǹbẹ̀ ó dẹ̀ rìlísì ẹni ẹ lọ ẹni ẹ ṣe dáadáa sí lẹ́yìn ìgbà yẹn kò sí dáadáa sí lẹ́yìn ìgbà yẹn kò sẹ́ni tó béèrè mọ́ ó dẹ̀ láyé ẹ lọ ẹni ẹ náà láyé ẹ lọ Saheed Òṣùpá is a Muslim ọmọ tó bá jọ nìkan náà àmẹ́sìn àmọ́ tí kálukú ń ṣe so ẹkúnlẹ́tà treat wọn ní bọ́lọ̀ ṣe dá wọn why religion why the religion why ẹ fẹ̀sìn ilẹ̀fẹ̀ lẹ́sìn ẹ jẹ́ kálukú ọmọ láyé ẹ lọ èyí tí àwọn èèyàn bá ti ń ṣẹ̀ ẹ bá wọn wí pẹ̀lú tẹ́ fi ṣẹ̀ lódodo àwọn méjèèjì jẹ́ ẹlẹ́sìn tó gbé ẹ̀sìn lọ́wọ́ so I expect àwọn nǹkan kan lọ́dọ̀ àwọn méjèèjì disappoint ara wọn disappoint wa kò yẹ kó tó bẹ́ẹ̀ yẹn kankan oríṣiríṣi lẹ́ ń sọ bọ́ ẹ má fẹnu àbùkù sọ̀rọ̀ ẹ̀sìn kankan ẹ má fẹnu àbùkù sọ̀rọ̀ Islam ẹ má fẹnu àbùkù sọ̀rọ̀ Kristẹni ẹ má fẹnu àbùkù sọ̀rọ̀ ẹ̀sìn kankan ẹ jẹ́ kálukú máa ṣẹ̀sìn ẹ jẹ́ máa treat àwọn ọ̀rọ̀ tó bá wà ńlẹ̀ ní bẹ́ẹ̀ Aláàjì Akeugbagold ní mọ̀ bóyá àwọn èèyàn ti bẹ̀yìn ṣáájú àkókò yìí lákọ̀ọ́kọ́ kí n tó bẹ̀yìn kíní kan máa ń bí èmi inú tó máa ń dùn mí personally tí mi ò dẹ̀ lè help ẹ̀ téèyàn bá ṣẹ̀ mí àbí èèyàn ṣàbúrú fún mi tí wọ́n wá ẹjọ́ tẹ́ kúrò lórí ẹ̀ kálukú ń lọ kí má bà mí inú jẹ́ kì í jẹ́ kọ́rọ̀ yẹn ó tètè tán nù mí ṣùgbọ́n tó wá jẹ́ pé ìmúṣẹ ni ẹ dá mi lẹ́bi tó wáyé pé mi mú jẹ̀bi lójú ẹni yẹn tó wáyé pé mi mú jàre náà ẹ dá mi láre ẹ dẹ́ni ẹlẹ́bi lójú mi ó ti tán ṣùgbọ́n ká máa fọwọ́ bu ọ̀rọ̀ ẹ ṣáàjà kúrò lórí ẹ̀ kò dáa Aláàjì Akeugbagold ń béèrè fún pé ókè Aláàjì Kaola sọ báyìí tí wọ́n bá rẹ́rìí fẹ́lẹ̀ tí wọ́n bá ti kíní kan lélẹ̀ tí wọ́n bá rẹ́rìí wọ́n tọrọ àforíjìn fine wọn àdẹ tọrọ àforíjìn nìyẹn Aláàjì Kaola máa tó ń sọ nìyẹn Aláàjì Akeugbagold dẹ̀bẹ̀ proof pé lọ́jọ́ ọ̀la o kí wọ́n rí i pé òun òṣèǹ tí Aláàjì Kaola sọ o tó ń bá sí sóun wọ́n lọ ilé ẹjọ́ ni ló fi lọ ilé ẹjọ́ kì í ṣe pé láti fi Aláàjì Kaola tó bá ṣe pé lóòótọ́ ni Aláàjì Akeugbagold ṣetán láti fi àjà Aláàjì Kaola you have proved your point pé ẹ̀sìn tí wọ́n lè ṣe báyìí ẹ lọ withdraw matter ẹ jẹ́ kálukú ọmọ lọ lẹ́mọ̀jà alájà òpẹ́ bẹ́ẹ̀ ẹ jọ ẹ lọ withdraw matter ẹ má jà pẹ́ lórí ọ̀rọ̀ yẹn ẹ má jà pẹ́
má jẹ́ kí èsì kan máa wá èsì kí tá bá pẹ́ lórí ibi tẹ́ ti ń ṣe gá èsì kí èsì máa fọwọ́ báyàn ní orí fàṣẹ anybody àti èsì kí èsì o bẹ́ẹ̀ tó bá rò pé èsì kí èsì lòun ìgbà tó pera rẹ bẹ́ẹ̀ ewu tèmi láti ní ọ̀jẹ̀ tó fẹ́ jẹ́ so wọ́n lówó tó pera rẹ bẹ́ẹ̀ ìpèyàn lè ṣe kí èsì but what I'm saying is that Alhaji Akeugbagold you have proved that ntàlájà Kaola sọ kò rí bẹ́ẹ̀ ẹ sọ̀rọ̀ kan ẹni pé tí wọ́n bá lọ mú rẹ́kọ̀dù yẹn jáde lọ́jọ́ ọ̀la ńkọ́ pé kí ni àwọn ọmọ yín àtàwọn ọmọ yín generation tó ń bọ̀ kí ni wọ́n máa sọ now àti rí tí àwọn ọmọ yín àtọmọ ọmọ yín tí ń bọ̀ lọ́la ó máa sọ àti pé ẹ fọwọ́ lẹ́rán torí pọ̀rọ̀ yẹn ẹ ṣe ẹ fi lọ́lé ẹjọ́ ní àwọn evidences ọ̀la náà ẹ ní parẹ́ èmi náà ní parẹ́ Alhaja Kaola náà ní parẹ́ gbogbo àwọn tó ń gbọ́ wa náà ẹ̀yin náà ní parẹ́ àwọn evidences tẹ́ mú ta náà lélẹ̀ tèmi náà sọ àti tí gbogbo àwọn èèyàn ti ń sọ I am begging you ẹ mọ̀ pé mo dá sọ̀rọ̀ yìí ẹ mọ̀ pé mo dá sí ẹ dẹ̀ mọ̀ yé wákàtí tèmi àti ní fìjọ sọ̀rọ̀ láàrin òru lórí ọ̀rọ̀ yìí gbogbo tẹ́ ẹ̀dẹ̀ sọ náà kò sí nǹkan tí kò ṣe ń bẹ̀ mo pa Alhaja Kaola náà I thought she was not in the country that time but there's nothing I could do bàbá ìmáàmù Ìbàdàn àwọn náà gbìyànjú àwọn èèyàn ńláńláńláńlá àwọn náà gbìyànjú fine Ọlọ́run ti ní sórí bó ṣe rí ẹja kò lórí ẹ̀ pátápátá ẹja kò lórí ẹ̀ oníkálukú máa láyé ẹ̀ lọ Alhaja Kaola káwọn náà má bínú Alhaji Akeugbagold káwọn náà má bínú ẹja kò lórí ẹ̀ ká kò lórí ẹ̀ ká fi ẹ̀sìn ìdìbò ìta fi máa ń stress ọ̀rọ̀ tó ẹ̀sìn yẹn gan ó ti pọ̀ jù à stress ẹ̀ gan wagun àfẹ́ lálàáfíà mọ́ lọ títí bá a ṣe ń stress ẹ̀sìn yẹn ẹ jẹ́ ká lálàáfíà let's have peace jẹ́ ká lálàáfíà láàrin ara wa mi ò sọ pé ẹni tí wọ́n bá ṣẹ̀ kó má bínú Christians ni kí wọ́n ṣẹ̀yàn kó má bínú pé ó yẹ kó bínú kó má bínú you know me I won't take that tí mo bá ti sọ bí tá a bá ti sọ náà ló ti tán I don't have any space here in my heart to keep grudges but you will not go I will spell it out for you before you leave me so if you like take it if you like don't take it anybody there mọ ibi tó lè gbọ́rọ̀ gbà tọ́rọ̀ bá dùn so I don't blame anyone here tí Alhaja Kaola bá jáde níbi tán wà yẹn àwọn náà lè sue Akeugbagold àwọn náà lè sue Alhaji Akeugbagold ó lè máa lọ bẹ́ẹ̀ kó máa lọ bẹ́ẹ̀ so I don't think it's ideal so èèyàn lè bínú nígbà yà Ànábì sàlám wọ́n lẹ́nìkan kọrin bú Ànábì ọkọrin ó sọ̀rọ̀ tí ò gbẹnu ẹ̀ sí Ànábì sallallahu alaihi wasallam gbogbo àwọn sọ̀hábà Ànábì ti ń bínú tíjọ́ tí àwọn bá rí wọ́n Ànábì wá wà níbi kan jọ kan ọkùnrin tó kọrin bú Ànábì tó kọrin burúkú tí ò gbẹnu yàrá ìyá yẹn ó wá yọ lọ́ọ̀kan ó dẹ̀ ń bọ̀ sọ́dọ̀ Ànábì sallallahu alaihi wasallam ọkùnrin ló dé yìí àwọn tó jẹ́ akíkanjú tó wà lọ́yà rẹ̀ wọ́n ti fa ìdáyọ́ kí ni Ànábì ṣe bó ti súnmọ́ Ànábì báyìí àwọ̀lékè aṣọ Ànábì sallallahu alaihi wasallam bí n bá ra ètò ẹ̀yìn àfà o mo gúfà bí ẹ̀mí ìbínú o ẹ bá ń ṣàtúnṣe mi sáfà o mi sọ tọ́rítì o mi ò ní fatuwa tí mo mú wa o wọ́n lọ Ànábì sallallahu alaihi wasallam dẹ̀ bọ́ aṣọ bóyá àwọ̀lékè aṣọ ẹ̀ wọ́n ló dẹ̀ dáàbò ẹni yẹn bó ṣe ó sáré daṣọ yẹn bò wọn àdẹ ní máa na onítọ̀hún wọ́n máa na aṣọ Ànábì mọ́ lára for that reason wọ́n kálukú kí da ẹ̀bà pọ̀ ó wá ṣẹ̀ṣẹ̀ tó ń kọrin tó fi ń yin Ànábì sallallahu alaihi wasallam kí ni mo fẹ́ ká mú yọ ń bì tí kì í bá ṣe pé ìbínú wà nígbà náà Ànábì ò ní sáré daṣọ ẹ̀ bò ó mọ̀ pé tí wọ́n bá ṣẹ̀yàn èèyàn ó bínú ni Alhaja Akeugbagold ọba bínú àwọn ọmọ wọn wọ́n máa rìn pẹ̀lú ìtìjú inú wọn máa bàjẹ́ Alhaja Akeugbagold Alhaja Kaola tí wọ́n bá sọ̀rọ̀ yóò máa dùn wọ́n wípé wọ́n ṣerú nǹkan báyìí fún àwọn so àti Alhaja Akeugbagold àti Alhaja Kaola ẹ má gbàgbé pé ẹ̀yin méjèèjì ọmọlúàbí ni yín láwùjọ tẹ́ẹ̀dẹ̀ jẹ́ àmúyangàn ẹ̀yin méjèèjì náà lẹ́ ń kó ìyà Agodi nígbà wọ́n tì mí má Agodi tí ẹ bá yanjú ọ̀rọ̀ yẹn títí mo fún ẹ̀yin méjèèjì ní òní Tuesday Wednesday Thursday ẹ mọ̀ tí ẹ̀jẹ̀ ń sọ Alhaja Kaola gbọ́dọ̀ wá kí Jímọ̀ níta lọ́jọ́ Friday Alhaja Akeugbagold I don't care I will not call your number Abdurrahman Oriyomi Hamzat I will not call your number Alhaja Akeugbagold
wọ́n gbọ́dọ̀ wá kí jímọ̀ níta lọ́jọ́ Friday. Don't tell me anything. You know I know a lot of things. You know the relationship we have. And the relationship I have with both of you. Alhaja Kaola Akeugbagold. Alhaja Kaola Rufai. Alhaja Kaola Rufai. Kaola. Wọ́n gbọ́dọ̀ wá kí jímọ̀ lọ́jọ́ Friday níta. Wọ́n gbọ́dọ̀ kí jímọ̀ lókè kúra. Wọ́n gbọ́dọ̀ kí jímọ̀ lókè kúra. I will not come to Okekura. Alhaja Kaola ń pòyè Àgòdì ńgbà wọ́n tì mí mọ́bẹ̀. Alhaji Akeugbagold ń pòyè Àgòdì ńgbà wọ́n tì mí mọ́bẹ̀. I will not come to Okekura. I promise you. I will not come to Okekura. Alhaja Kaola Rufai Kaola wọ́n gbọ́dọ̀ wá kí jímọ̀ kó tó di jímọ̀ wọ́n gbọ́dọ̀ wá ń ta. Gbogbo tẹ́ ẹ bá lè ṣe. Gbogbo tẹ́ ẹ bá lè ṣe. Everything tẹ́ ẹ bá lè ṣe. I want you to do it. So ẹ̀yin fúnra yín lẹ́sàárẹ̀ lọ sí High Court tell lọ ti bẹ́ẹ̀lì ni because bail High Court ó supersede Supreme Magistrate Court àbí sítì mi ọ̀ wà kó tó di déètì tí wọ́n fún wọn ní July ní tẹ̀sàrí yanjú ẹ̀ àbí tí ẹ bá wá wò pé gbogbo gbìyànjú yín kò ṣeé ṣe kó yanjú ṣáájú ọjọ́ yẹn let me know so that I will come out and tell people that you have started, you are trying, you have you have buried the matter. Sir, you have proved your point. Èmi ò sínú àwọn tó ń dá yín lẹ́bi. Ẹnikẹ́ni tí wọ́n bá lè ṣẹ̀ tí ò bínú alábòsí èèyàn. Ẹnikẹ́ni tí wọ́n bá lè ṣẹ̀ tí ò bínú ẹ sá fún ẹni bínú. Ṣùgbọ́n ká bínú kó tán. Kọ́rẹ́ ẹni ó bá ní sọ̀rọ̀ kó tán. Ọ̀rẹ́ ẹ̀yin méjèèjì ni mo jẹ́. Ẹ̀yin méjèèjì lẹ jù mí lọ lọ́jọ́ orí ṣùgbọ́n ọ̀rẹ́ ẹ̀yin méjèèjì ni mo jẹ́. Whatever you can do mi ò pàṣẹ fún yín o ṣùgbọ́n ẹ̀yin as a person ẹ mọ Oriyomi ẹ dẹ̀ mọ bẹ́ẹ̀ sì lè gba nǹkan lọ́wọ́ mi. Alhaja Kaola Rufai wọ́n gbọ́dọ̀ kí jímọ̀ níta tí wọn bá wá kí jímọ̀ níta tọ́ a jẹ́ pé nǹkan mi ò àtúnjọ mọ́ sọ́ láàrin mi àti yín ìsìn ní bálàjì Akeugbagold jà ìlóhùn ẹ̀yin méjèèjì ni màá bá jà ń bá yín jà gidi ó ti tó gẹ́ Alhaji Akeugbagold ẹ rántí ipò yín ẹ sì rántí tẹ́ ń wò níwájú Ọlọ́run ẹ rántí ipò yín tẹ́ wà báyìí ẹ sì rántí tẹ́ ń wò níwájú Ọlọ́run gbogbo ẹ tó bá bu yín pátá wàláhì ó ṣàbòsí gbogbo ẹ tó bá ga Alhaji Akeugbagold ọmọ preach peace lọ́dẹ̀ kó ṣe báwọn Alhaji ò ṣe dáadáa Alhaji ṣe kìnnìkan wàláhì alábòsí ni wàláhì alábòsí ni gbogbo ẹ̀yin tẹ́ ń bú wọn wàláhì ẹ má ṣe bẹ́ẹ̀ o wàláhì gbogbo ẹ̀yin tẹ́ ń bá Akeugbagold wàláhì ẹ má bú ẹ̀yin tẹ́ ń bá Alhaja Kaola wàláhì ẹ má bú ẹ mọ̀ tí nígbà tí wọ́n jà làmọ́ tí ń bẹ láàrin wọn nígbà wọn ò tí ì jà àmọ́ tí ń bẹ láàrin wọn nígbà ọ̀rọ̀ wọn wọ̀ wọ́n lè ti jọ sọ̀rọ̀ mi rí nígbà ọ̀rọ̀ wọn wọ̀ wọ́n lè ti jọ sọ̀rọ̀ rẹ rí nígbà ọ̀rọ̀ wọn wọ̀ wọ́n lè ti jọ dọ̀wọ́ ẹ̀kẹ́ bóyá wọ́n rẹ́rìn rí wọ́n sọ̀rọ̀ rẹ́rìn nípa ọ̀rọ̀ mi àti ẹ 12 million naira máa dúró ẹbí tọ́lá ni tẹ́bí mi bá gba 200,000 níbàdàn lónìí wàláhì wọn ní sínú àwọn tó ń sunkún kí mú kíyàn kan tó lè dúró kásì kólẹ̀ pé a kó fọ́kọ rẹ̀ nítorí pé ó dúró ó tọ̀ ń dà lọ́wọ́ wa ni wọ́n jọ dà lọ́wọ́ ara wọn rífa ẹ má dá sí ti ọkàn yìí ọ̀rọ̀ sọ̀rọ̀ dá sí o àdánwò social media tí mo wá sọ ń bẹ̀ ni pé anybody ní ọmọ bọ́ta yóò kàn máa sọ̀rọ̀ ẹlòmíì tí kò lè dá mùsùlùmí lè rẹ̀ control yóò sì máa control bàbá wọn bàbá yóò máa sọ̀rọ̀ burúkú sẹ́ni ẹlẹ́ni wọ́n á máa wé brain wa tọ́lọ́run ti dá tọ́lọ́run ti direct ẹlòmíì ọ̀jáde yóò máa advice wa Alhaji Oriyomi ẹ má ṣe báyìí o Alhaji Oriyomi ẹ ṣe báyìí o ọ̀rẹ́ yín ni mí o kìnnìkan yín ni ó sì ń bu ohun tọ̀ ní ó sì ń pe àìlọ́ rẹ̀ Alhaji Akeugbagold ẹ ṣe á ṣe báwọn Alhaji Akeugbagold ẹ dá Alhaji Akeugbagold ẹ ṣe bá ànábì lẹ́ ń tẹ̀lé Alhaji Akeugbagold ṣe bí kìnnìkan Alhaji Akeugbagold ṣe bí kìnnìkan wọn ò bá firú èyí lọ́wọ́ ìwọ àgbà kọ́ bọ́ta kọ́ máa sọ̀rọ̀ burúkú sórí Oriyomi òní ọ̀fọ̀ lẹ́nu Alhaja Kaola ti lè sọ̀rọ̀ jù Alhaja Kaola ò dá Alhaja Kaola ṣe báyìí Alhaja Kaola kìíní kan tí o ti ń dúró lè kí Kaola òṣùbù tẹ́lẹ̀ kó fi ṣe ẹ̀yẹ ni
ó ti ń dúró de Kaola ṣubú kó fi sẹ̀sìn ni ibi Kaola kù sí tó ń bú sí un ẹjọ́ òlọ́lọ́ bá rí tó sọ fún tó ní ọgbẹ́nu ẹ̀sọ́ òun ò fẹ́ rí ọmọ inú ayé tó fi lẹ́ excuse láì sọ pé Kaola ò da ẹni bí Kaola ibi wo ló ṣe sí ọ rí àbí kò sí nǹkan kan láàrin wọn Kaola ń sọ̀rọ̀ ìjà ló dé fa ó sì ń dá lé búnú àwọn méjèèjì bẹ̀rù Ọlọ́run ó tó dá sọ̀rọ̀ lọ́rọ̀ o àdánwò social media àwọn tí ẹ̀ lè rí lójú ayé báyìí kẹ́ ẹ dúró kí wọn tẹ́ ẹ dọ̀bálẹ̀ tẹ́ ẹ bá búbú tẹ́ pé bílẹ̀ ẹ bá tún jì sí ẹ̀fẹ̀ wọnú ẹ̀ ẹ sì máa sọ̀rọ̀ burúkú sí wọn lórí social media anybody can just talk wá gbé fóònù wájú mo ṣe gbé wájú yìí gbogbo tó wá bá lẹ́nu ní ọmọ sọ unscripted word àwọn ọ̀rọ̀ tí ò bá làkà ìmú ń dẹ̀ mọ́ sọ ẹlòmíì iwájú ilé ọtí ni ó dùn sí yóò ti mú tí yóò mọ advice èèyàn gidi tó ní làkà ẹ̀ ẹlòmíì gbogbo tí bá ń ṣe òun gángan tí bá jànú ayé ẹ̀ tí òjò ní làkà ẹ̀ yóò sì mọ fi bá èèyàn gidi sọ̀rọ̀ ayé ìṣe àríbá ìgan àdánwò social media nípa enough is enough bó ṣe ọgọ́ta èèyàn méjì jà òun bú Islam ọmọ kálíbà àwọn èèyàn tó wà ní Islam ó ti bú àwọn èèyàn tí tó jẹ́ pé kò yẹ kó pilẹ̀ bú rárá èèyàn méjì jà òun bú Christianity ọmọ kálíbà àwọn èèyàn tó wà Christian ó ti bú gbogbo èèyàn tí ò yẹ kó bú láyé èèyàn méjì jà òun bú ẹlẹ́sìn àbáláyé kí ló wà ní Islam tí ó sì ní ẹlẹ́sìn àbáláyé a ní professor ní Islam professor bẹ́ẹ̀ ní ẹlẹ́sìn àbáláyé a ní doctor ní Christianity doctor bẹ́ẹ̀ ní ẹlẹ́sìn àbáláyé a ní professionals nínú gbogbo ẹ̀sìn. So what are you telling me? If your own religion is superior, follow your religion, leave every other people's religion. Tani kan bá kó rẹ̀ lọ gbalẹ̀ ibi òwú ló kó lọ́hùn tani kan bá kó rẹ̀ lọ Saudi ibi òwú ló kó lọ́hùn wọ́n kò kó fún lárúbáwá sí bàbá tiẹ̀ ní kó wá kó fún. Let everybody follow his or her beliefs. Religion has to do with belief, and belief is not faith, the belief is in. Even ní sense gan. How can you be altering someone else's belief? What is giving you problem about my belief? What is giving me problem about your belief? And that is why we are where we are today. That is why we are here. We don't need it. We don't need it at all. Doesn't worry. Ẹ̀sìn tó gbọ́dọ̀ ní ó fún wa reward tí kì í ṣe èèyàn. O lè kírun fẹ́ kú kọ́lọ̀ máa wù ẹ́. O lè lọ chọ́ọ̀chì kó dèkúté chọ́ọ̀chì kọ́lọ̀ máa rí etí ẹrù. Èèyàn kankan lè ti mu tí yóò kó ti ṣe kú ṣe kó kàn wọ́n ń gbọ́dọ̀ gbọ́dọ̀ kan Ọlọ́run dẹ̀ máa bless ẹ̀. Ó yá dẹ̀ lọ́rùn wò. What is it? The way of God is more complex than what we are doing. Leave any other religion. Jẹ́ ká lókù sẹ̀sìn ẹ̀. Ẹ bá yàn wí ẹ bá wí ẹ fẹ̀sìn lẹ̀. Ẹ fẹ̀sìn lẹ̀. Àgùnlé ayọ̀ Ọlọ́run ṣàánú wa Ọlọ́run gbàdúrà wa èmi ò ṣàfà. Mi ò ṣe pastor. Mi ò dẹ̀ ṣe olúwo. I am a human being that believes so much in humanity. Whosoever you are, whatever beliefs you have, I am Abdurrahman Oriyomi Hamzat. I believe so much in humanity. Àbí mi sílẹ̀ Yorùbá kí n tó jẹ́ ọmọ Yorùbá gan Ìbàdàn ni mo kọ́kọ́ jẹ́. Kí n tó jẹ́ Yorùbá mo jẹ́ Ìbàdàn. Ìgbà tí Ìbàdàn belong sílẹ̀ Yorùbá ni mo jẹ́ Yorùbá. Tí Yorùbá ò bá belong sí Nàìjíríà mi ní jọmọ Nàìjíríà. Torí pé Nàìjíríà belong sí Africa ni mo fi jọmọ Africa. You got it? If you don't get it, forget about it. Máṣọ́ ìbò ìwọ̀nù Ọlọ́run. Máṣọ́ ìbò ìwọ̀nù Ọlọ́run. Iṣẹ́ rẹ̀ ò ní dàrú o, ọ̀nà rẹ̀ ò ní dàrú o. Ó túbọ̀ mọ ga ní lágbára Ọlọ́run. Mo dúpẹ́ o. Àpọ́nlé tó pọ̀ Ọlọ́run bá ń ṣe fún ọ náà. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ wo Máṣọ́ ìbò mi ẹ lọ wò ẹ lọ bá ń tún wò ẹ wò dáadáa. Tá gbìyànjú. Ṣùgbọ́n kí n láti ṣe fún yẹsà, kí n láti ṣe fún òkè, kí n láti ṣe fún no. Ògìdán fẹ́ lè bọ́ orí stage ojú ẹ̀ pọ́n kankan ní choice tá a bá gbà náà lágbà lọ́lé. Máṣọ́ òyìnbó fún mi 500,000 ó ní kí n fi kún àwọn tí mo gbé lọ́wọ́ bí n ti ẹ̀ gbá 1 million ó sá fún mi 500,000 ó lè má sọ bẹ́ẹ̀ bá gbọ́ fún mi o. He gave me money mi gbé mọ́tò wálé ni mo sá gbowó wálé. Gbogbo ẹ̀yin tẹ́ ń fi mí ṣe yẹ̀yẹ́ ẹ lọ wò ẹ pàtẹ́wọ́ fún mi. Mo sá gba Yorùbá bí n bá èbó sáwọ́ núlé sáwọ́ kọ̀rọ̀ ẹ̀kẹ́ mi ni. Ìgbà táwọn kan sọ pé àwọn tó ń ṣe Yorùbá òkè ń gbé èbó láwọn náà ni a máa ṣe èbó díẹ̀díẹ̀ èbó ọ̀hún tó ń kó bá wa. Yorùbá mo ṣe ní yunifásitì tilẹ̀ Ìbàdàn àṣìgbodò mo sì láìkì Yorùbá
ṣùgbọ́n kí ni wàá sí fẹ́lẹ́ dá mi báyìí pẹ̀lẹ́ ògìdán ẹ ṣé mo dúpẹ́ o ọlọ́run dúró tì yín o ẹ̀yin tẹ́ ń wò mí ẹ jọ̀ọ́ ẹ darapọ̀ mọ́ mi tẹ́ bá wà lórí Twitter Oriyomi Hamzat __ ló parí ẹ̀ Oriyomi Hamzat _ òun ni àdírẹ́sì mi lórí Twitter ẹ jọ̀ọ́ ẹ follow mi Oriyomi Hamzat _ ẹ ṣé God bless you. Mo ti verify ó ti wà verified Oriyomi Hamzat _ Facebook mi náà ti gba blue tick so méjèèjì ní ìsìn èmi náà mọ̀ jẹ́ bẹ́ẹ̀ Oriyomi Hamzat _ on Twitter Facebook mi náà tí ẹ bá ti follow wa ẹ follow wa God bless you.